ẹnìkan ń pa ìtàn bàtàbà ìtàn ọ̀tẹ̀ ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjìrè ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí ó ń tàn ọgọ́ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact alákọ̀ọ́kọ́ ni wípé nítọ́fẹ́ fi takò wó òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́ ilé ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá ó ní mọ́sálásí ni gbogbo òwe tó bá fẹ́ kàlẹ́ lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè kò sónùsùnú ẹ̀kan nígbàhùn nílùú Ọ̀yọ́ Ọ̀yọ́ ilé ni wọ́n ń pè bẹ̀ Ọ̀yọ́ ilé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí ti jẹ́ Ọ̀yọ́ ilé ó ti tú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní bẹ́ẹ̀nbi tẹ́ rí hùn Ọ̀yọ́ tẹ́ rí tẹ́ ń jọba tuntun ń bẹ̀ yìí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà nù Ọ̀yọ́ ilé ò sí mọ́ mọ́sálásí 50-50 ní ò sí mọ́ mọ́sálásí 1550 gbogbo bí wọ́n bá ti sọ pé òun àkọ́kọ́ sílẹ̀ Yorùbá wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé sí Yorùbá àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á sòwò tí wọ́n yé sí Yorùbá náà kọ̀ fún Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀ ẹni yẹn tó wá ta bótobòtò kan ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi á gbàjọba ó lóun gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn ṣé àánú pé ni orí Islam ọmọ ọmọọmọṣẹ́ Islam ó wò Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọ ọ́nà lẹ́nu Ṣàngó ọkọ ọya ìyàwó ẹ̀bọ ni òun náà ẹlẹ́bọ ni abẹ́ẹ̀kọ́ ni Ṣàngó ó pokùnso ni kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout ẹni tá a wí yìí ọmọ pé rẹ̀ ní àwọn ọmọ bàbá Ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà lè lórí lọ́sọ yìí pé Islam ti wà ń lu wò ó kí Islam tó wà ńlọrin kódà Usman Dan Fodio kìí ṣe jihad ẹ̀ tí Islam ti wà ń lu wò bàbá Ṣéga Ádámà ló sọ pé mọ́sáàsì àkọ́kọ́ ńlẹ̀ káàró òjíire kẹ́dà ṣe Ṣéga Ádámà mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà àná ṣe ìbátu ẹ̀ kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá má sọ pé àwọn fọ́rínà ó wáyà pé fọ́rínà àwọn wọ́n gbé ọ lọ sọ́yọ̀ Ọ̀yọ́ ilé tàwa wí kò sọ́yọ̀ ilé mọ́ nọ́mbà 2 mọ́sálásí ń dòòsì mọ́ mọ́sálásí Ṣéga Ádámù júwe iná ìṣẹ́lá mosque ten wí kódà ìtàkànbẹ táwọn Ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀ kó tó di 1650 kankan Islam ti wà ń wò àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam níwò wọn ni mọ́sáàsì ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Ṣéga mosque ń lọ́wọ́ wọ̀tàn èyí tá a tó fi ń pàtàkì pé àwa làgbàyé yìí nílẹ̀ káàró òjìrè yìí òun gan ató ti ń ṣe Islam kò tó dìgbà wọn a sì kéwù nílọrin ké Haúsá lọ́kọ̀ àníkéwù kéwù Ìwó Haúsá ló sì kéde lọ́kọ̀ wa ń kéwù só àgbà Ọlọ́run ló ṣe alágbàbẹ́ ẹ̀rọ amọ́ tó burú jù Ọ̀yọ́ tó wá ń jù eléyìí yìí só ó lè fi ẹ̀sìn ara òwò tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ni inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ẹsẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ banújẹ́ sí ibẹ̀ wóléwó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòṣà ṣé Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bóyá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ọba jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní ń bẹ lórí ẹ̀ Aláàfin gan máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin. So kéèyàn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀lẹ̀ tàbí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí wo lọ́wọ́ fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá níjọ́ tí wọ́n bá fẹ́ take decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ irú ọba ẹ̀yìn wa ń bí oko kan bí ọkọ̀ ra oko wò ń bí
ó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè take decision ọba kankan tó wá ti jẹ́ ẹlẹ́bọ Ọọ̀ni ò lè represent wa làkúndín nùkún Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọ́n máa represent ẹlẹ́bọ bọ́ba kírísítẹ̀ náà máa represent kírísítẹ̀ kọ́ lọ sí kéde o kọ́ lọ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwa mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá